lovely fans all over the world tí lè mẹ́rin babaláwo international ẹ̀rọ ìyá mẹ́rin lọ́gbìyànjú sẹ́yìn iṣẹ́ àwòrò ni àwòrò tó mú owó wá àwòrò tó máa jẹ́ kí ó máa fa àwọn èèyàn wá ni iṣẹ́ ò lè jọ yín lójú ó kéré ó ní méjì mẹ́ta lóògùn méjì mẹ́ta lóògùn àgbà méjì mẹ́ta lóògùn Yorùbá kí la máa lọ ṣe ọmọ ìyá mi báwo ló fẹ́ ṣiṣẹ́ yìí ẹ wo bàrà lélẹ̀ yìí o kì í ṣe kíní oògùn bẹ́ẹ̀ fi ṣe ẹ̀sánpù fún wa kì í ṣe tágìrì o tágìrì la fẹ́ lò bàrà lélẹ̀ yìí tágìrì la fẹ́ lò bàrà lélẹ̀ yìí mo fẹ́ ṣe ẹ̀sánpù fún wa ni kí la máa ṣe à á mú ọ̀bẹ tábàtì orí ẹ bá ti lọ ra tágìrì tágìrì tábàtì rà á àwọn kan pè ní tágìrì àwọn kan pè ní tágìrì tábàtì rà á ọmọ ìyá mi kí la máa ṣe àwa gbé sórí ọlọ tábàtì gbé sórí ọlọ àwa fi ọ̀bẹ máa ha àwọn kìnní tó wà lára kìnní green tó wà lára aha gbogbo ajára yìí tó bá lájẹ lára ọ̀nà máa lò a máa ha gbogbo ajára yẹn ha sórí ọlọ tábàtì ha sórí ọlọ kí la máa ṣe ọmọ ìyá mi òun ni pé tábàtì wa ha tán àwa lọ ajára yẹn à ń lọ akúná máa lọ àwa lọ mọ ọṣẹ tó máa ká gbogbo ara ẹ à ń lọ mọ tábàtì lọ máa jẹ́ ikú jẹ́ pé èyí tó tóbi dáadáa kí la máa sábà láti máa ṣe àwa fi ọṣẹ yẹn àwa fi bá gbogbo ara ìtàgìrì yẹn bá ti wá fi yí lára dáadáa tó bá ti wá yí gbogbo ara ẹ̀ tán a máa fi ọṣẹ yẹn bá gbogbo ara ẹ̀ á yí gbogbo ara ẹ̀ dáadáa bá ti wá ṣe tán bá ti bò tán ọmọ ìyá mi kí la máa ṣe a máa wá lọ rí mọ́lẹ̀ ẹnu ọ̀nà ṣọ́ọ̀bù wa àbí ẹnu ọ̀nà iléeṣẹ́ wa ọmọ ìyá mi ẹ ṣàdúrà ìkọ̀tẹ́fẹ́ àwọn olówó ńláńlá eré ńláńlá ẹ ṣàdúrà ṣe bá ṣàdúrà ṣe ẹ̀rí ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ ọmọ ìyá that's it simple of ẹ wá fi ṣe kí ni ẹ gbẹ́yẹ̀ pẹ̀gbó ẹ ti gbẹ́yẹ̀ pẹ̀gbó yẹn ẹ máa ṣe kí ni ẹ máa ṣe kí ni ẹ bá mi ṣe ẹ máa ṣàdúrà sí wọ́n ti gbàdúrà sí ó tán ẹ ra buyọ̀lé lórí ẹ bá ti ra sí tán ẹ buyọ̀lé orí ẹ̀pẹ̀ lórí that's it nọ́mbà mi lélẹ́yìí 08122244891 that's my number ọmọ ìyá mi bá mi ṣe fídíò yìí o bá mi ṣe àjẹfọ ìjẹun ló máa jẹ kò ní jọrun ó dàbọ̀ ire o kàǹkà.